sọ̀rọ̀ yìí orúkọ mi ni Prince Hassan Abẹ́ni Túndé Ayilara. Ìtí mo kà fún wa wẹ́rẹ́ òní pé ilé Ayilara asọ̀tàn bí a ṣe jẹ́. Bàbá tó ṣẹ̀ wálẹ̀ láti ilé Ayilara òun là ń pè ní Usman Ayilara. Bàbá Usman Ayilara yìí ó migrate láti ìdílé kan tá à ń pè ní ìdílé Adégún láti Ìkòyí wá sí ibì kan tá à ń pè ní Bèbí area Ogbomoso along Ìkòyí road ibẹ̀ ló wà. Lẹ́yìn ìgbà tí bàbá yẹn wà tó ń ṣiṣẹ́ àfáà níbẹ̀, bàbá Ṣọ̀ún tó wà níbẹ̀ nígbà náà lọ́hùn ọba ẹ jẹ́ kí n keep rẹ̀ wọ́n relocate bàbá yẹn wá sí present ilé Ayilara family ní òkè àgbẹ̀dẹ l'Ogbomoso because bàbá tó jẹ́ Ṣọ̀ún nígbà náà lọ́hùn wọ́n ṣe àbẹ̀wò sí bàbá Usman Ayilara nígbà náà lọ́hùn tó pé bàbá Usman Ayilara yìí àgbà fáà ni wọ́n dẹ̀ bàbá Ṣọ̀ún gbà náà wọ́n bá bí i bùkátà problem tí wọ́n ní nígbà náà lọ́hùn ìyẹn ló mú wọn tó fi relocate wọn wá. Lẹ́yìn eléyìí bàbá tá à ń pè ní Usman Ayilara yìí ó bí àwọn méje tó sì bí orúkọ wọn náà ni alákọ̀ọ́kọ́ ni Sani, ẹlẹ́ẹ̀kejì ni Habib, ẹnì kẹta ni Mahmood, ẹnì kẹrin ni Lawal, ẹnì karùn-ún ni Abbas, ẹnì kẹfà òun là ń pè ní Salamatu, ẹnì keje oúnjẹ Pelu. So àwọn méjèèjì tí bàbá yìí fi àtọ̀ ara wọn tí wọ́n fi bí nìyẹn. Ó wí pé àwọn tí wọ́n jẹ́ original Ayilara àwọn náà làwọn méjèèjì tí bàbá yẹn tí wọ́n bí. As time goes on, nígbà tí ilé Ayilara òkè àgbẹ̀dẹ tí kò fẹ́ gba àyè wọn, bàbá yẹn láti settle ní láti ní extension lọ sí ìsàlẹ̀ àfọ̀n. So ìyẹn mú kí ilé Ayilara kó pé méjì. A ní ilé Ayilara kan ní òkè àgbẹ̀dẹ àdé àdé ní ilé Ayilara kan ní ìsàlẹ̀ àfọ̀n ló fi jẹ́ méjì, but ọ̀kan náà ni àwa méjèèjì yẹn. Lẹ́yìn ọ̀rẹ̀yìn bàbá Usman tó ṣẹ̀wálẹ̀ yẹn ó pín àwọn méjèèjì ó pín wọn sí ọ̀nà méjì. Ó fi mẹ́rin sílé Ayilara lókè àgbẹ̀dẹ, ó fi mẹ́ta sílé Ayilara ní ìsàlẹ̀ àfọ̀n. So àwọn mẹ́rin tó fi sí òkè àgbẹ̀dẹ láti rí Sani, láti rí Habib, ibẹ̀ láti rí Mahmood, ibẹ̀ láti rí ẹni tó ń jẹ́ Pelu. Àwọn mẹ́rin tó wà nílé Ayilara lókè àgbẹ̀dẹ nìyẹn. Ní ìsàlẹ̀ àfọ̀n àwọn mẹ́ta ló wà ń bẹ̀, àwọn mẹ́ta tí wọ́n dẹ̀ wà ń bẹ̀ àwọn náà ni Lawal, àwọn náà ni Abbas, àwọn náà dẹ̀ ni Salamatu, àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ó wà ní igun bẹ̀rẹ̀ nìyẹn. So bí bẹ̀rẹ̀ ṣe jẹ́ nìyẹn, but ọ̀kan nínú àwọn ọmọ tí bàbá yìí bí, torí pé gbogbo àwọn ọmọ tí bàbá yìí bí pátá àfáà ní gbogbo wọn pátápátá because wọ́n kẹ́kọ̀ọ́ látara bàbá wọn, wọ́n dẹ̀ tó jáde lọ síta láti lọ kéwú kún kéwú wọn. So lẹ́yìn eléyìí ọ̀kan lára àwọn ọmọ bàbá yẹn nínú àwọn méjèèjì à ń pè ní Mahmood. Òun lọ́lọ́run ń lò láti mú ilé Ayilara di ilé ìmámù, torí pé ilé Ayilara kò ń ṣe ilé ìmámù níbẹ̀rẹ̀ because ní Ogbomoso a ní tradition ilé ńlá máa fi ń jẹ imam l'Ogbomoso. So and then it's based on rotation. Tí ilé ìbá jẹ tiwọn tán ilé mi máa bọ́ síbẹ̀ bó ṣe l'Ogbomoso nìyẹn. So ọ̀kan lára wọn tí wọ́n pè ní Mahmood yẹn òun ló bẹ̀rẹ̀ as mufassir l'Ogbomoso ní 1903 ló dẹ̀ ti bẹ̀rẹ̀ mufassir rẹ̀. Ó sin ọ̀pọ̀lọpọ̀ àwọn imam tó pọ̀ gan títí tó fi di 1917. 1917 yẹn ìwọ́n ni bàbá Ṣọ̀ún gbà náà lọ́n dàtí Ṣọ̀ún Bello Ajagungbadé the second tí wọ́n rule láti 1914 nígbà náà lọ́n àwọn ni wọ́n fi bàbá Mahmood àwọn ni wọ́n fi jẹ imam nígbà náà lọ́n. Bàbá Mahmood dẹ̀ rule láàrin 1917 sí 1919 l'Ogbomoso. Àti 1919 yẹn ni ìdílé Ayilara ńlá ti jẹ chief imam Ogbomoso land kain àyàfi yìí tà ń jẹ lọ́wọ́lọ́wọ́ sí tí wọ́n wá rọ́ọ̀bù wa nínú ilé wa, tí wọ́n gbé ọmọ tí kì í ṣọmọ nínú ilé wa, tí wọ́n sì fẹ̀ ìpọn wọnú ilé Ayilara wa. Láti ìgbà tó di 2021 bàbá tó jẹ́ ìmámù àná l'Ogbomoso Alhaji wa Abdulyakin Sanusi Asafa nígbà náà lọ láti ilé ìmámù Mọ́ṣífà Òkè Odò tí bàbá yẹn gbéṣẹ́. Kí wọ́n tó gbéṣẹ́ òun ni ọmọkùnrin tá ń pè ní tẹ́lẹ̀ àti yìí àtàwọn tí nínú speech mi ẹ́ di pé mo sọ̀rọ̀ pé àwọn mẹ́ta kan wà tí àwọn náà tún pera wọn ní Ayilara nínú ilé tiwa tí wọn kì í ṣe ọmọ bíbí inú ilé wa. Nínú wọn àwọn kan wà tá ń pè ní Ayilara by slavery, àwọn yẹn ẹrú ni làwọn bàbá wọn máa ń ṣe fún wa nínú ilé wa torí pé okay so because
ilé wa ilé ọba ni torí pé a wà lára ìdílé tí ń jẹ oyè Oníkòyí ní Ìkòyí ilé lórí local government. So àwọn bàbá àwọn tá à ń sọ yìí àwọn bàbá wọn wọ́n jẹ́ irú fáwọn bàbá tiwa tí wọ́n máa ń rán wọn sẹ́kàkiri ṣùgbọ́n láyé tàwa yìí sìn àrí pé kò ṣẹ́dú mọ́ automatically àwọn náà sọra wọn di ọmọ inú ilé Ayilara wọ́n ń pèrè àwọn l'Ayilara. Bákan náà a dẹ̀ tún ní àwọn tó yẹ kó wọ́n wá kéwú nínú ilé wa tó bọ́ sí ilé àfáà ni àwọn míì wá ké àwọn tó wá kéwú yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ní kí n máa dárúkọ wọn máa dárúkọ wọn sìn tó jẹ́ wípé àwọn náà padà wá sínú ilé Ayilara tí wọ́n padà wá jókòó pé àwọn ò lọlé bàbá àwọn mọ́ ilé àfáà àwọn ni àwọn ó jókòó sí. A sì rí nínú wọn tó yẹ pé àwọn míì bọ́n ṣe pẹ́ tó kódà wọ́n gbéyàwó fáwọn míì nínú ilé wa láwọn bàbá wa at the end of the day wọ́n padà sílé wọn. Bákan náà a tún ní àwọn ọ̀rẹ́ tí wọ́n bá àwọn bàbá wa ṣe tó jẹ́ wípé látàrí wípé wọ́n gba ẹ̀sìn Islam wọ́n decide pé àwọn ò ní padà sí inú ilé àwọn ọmọ wọn bá wa jókòó but for the fact that pé a gbà wọn láyè kó wà nínú ilé wa ìyẹn ò sọ wípé ogún tó jẹ́ ogún àwọn bàbá tiwa tí à ń pè ní oyè Oníkòyí àti oyè lèmọ́mù kò sọ fún wọn wípé àtà kò sọ fún wọn wípé wọ́n lẹ́tọ̀ọ́ sí because wọ́n kì í sọ ọmọlẹ̀ Ayilara lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń fẹ́ go beyond their boundaries but ìtàn a máa ń fi ìtàn pè wọ́n padà wípé ṣé ti gbà wípé ṣe jẹ́ ni tí a bá ti sọ yẹn lásán ibi tí wọn ò rórí sí wọn á ti ronú kọjá bẹ̀ wọ́n dẹ̀ wọ́n gbà ọ̀dà ìgbà àwọn pípù yìí káwọn fi kalẹ̀ but èyí tó jẹ́ ìyàlẹ́nu fún wa ni pé ọ̀rọ̀ ó ṣe ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ kí ìmáàmù ò tó kàn wá nílé Ayilara l'Ógbómọ̀ṣọ́ láti nǹkan bíi 2016 àṣé àwọn tí wọ́n ń ṣe ara wa tí wọ́n ń ṣe Ayilara yìí àṣé wọ́n ti ń ṣe another inner meeting míì lẹ́yìn tí wọ́n ti ń plan fún yí pé tí ìmáàmù tó wà ń bẹ̀ lánàá yẹn bá ti kúrò ilé Ayilara ló ń bọ̀ so wọ́n ti plan everything kalẹ̀ débi wípé bàbá kan kí forúkọ bò láṣìírí nínú wọn ń sọ wípé tí ìmáàmù ìbá máa jẹ lẹ́yìn inú ilé àwọn torí náà ẹni tó ní master degree ni ló gbọ́dọ̀ jẹ́ so automatically nígbà tá a ṣe findings of àdìsíkọ́ yìí pé lórí àwọn plan tí wọ́n ti ní kalẹ̀ tí wọ́n ti ṣe ẹni tí wọ́n fẹ́ lò yìí tó wà lórí ipò yìí tí wọ́n ti ní plan lórí wọ́n ti béèrè pé kí ni qualification rẹ̀ so wọ́n ti mọ̀ wípé masters ló ní lọ́wọ́ nígbà yẹn náà lọ́n so wọ́n ti bẹ̀rẹ̀ sí rin àwọn ìrìn kan lábẹ́nú àfìgbà tí bàbá yẹn kú tán la ṣe wá discover yìí pé ní meeting ilé wọn bá ní tọ̀ ẹnìkan o tí ń jẹ́ Toliha tó torí náà òun ni àwọn fẹ́ lò láti ṣe ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ gbogbo ló wá yanu pé a ká ní jẹ́ Toliha níbo ní ti ń bọ̀ níbo ló ti ń bọ̀ so wọn ò rí excuse kan give nígbà yẹn later wọ́n sàkún plan kìíní yẹn wọ́n sàkún plan rẹ̀ aṣákún béèrè pé Yunusa tá ń dárúkọ yìí ọmọ ilé wo ni ìkángun wo ni because ìkángun méjèèjì tó jẹ́ Ayilara wàláhì gbogbo wa ládára mọ̀ gbogbo àwọn bàbá wa sì dá ọmọ ẹnì kọ̀ọ̀kan wọ́n dá wọn mọ̀ débi wípé bàbá tó bí èmi ìyẹn former principal ní l'Ógbómọ̀ṣọ́ so tó l'Ógbómọ̀ṣọ́ ẹni tó gbé ọmọ táwọn wí tó gbé wá ok later on wọ́n ṣàdọ̀gbọ́n àṣàgídí àprotesti níbi tá a ti ń protesti wọn ò jẹ́ ká ní access sí bàbá ṣọ́ wọn àná títí tí bàbá yẹn fi kú within 21 days síra wọn ni nígbà tí bàbá yẹn tó kú tán tí wọ́n ṣe installation tí wọ́n ṣe everything tán a sì ń keep on láti máa agitate pé ẹni yéé sọmọ nínú ilé wa ṣẹ ẹni yéé sọmọ nínú ilé wa ṣẹ bọ̀ kàkà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ara sọ ni wọ́n bẹ̀rẹ̀ sí mú ọlọ́pàá wọ́n fi ń gbé wa níbí wọ́n fi ń gbé wa lọ débi wípé ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn àgbàlagbà nínú ilé Ayilara tí wọ́n wà níbí báyìí fídíò clips yẹn wà níbi tẹ́ bá nídẹ̀ rí wọ́n ṣe na bàbá yẹn kò sí wọ́n na bàbá yẹn débi pé nínú mọ́sálásí jọ yẹn kódà wọ́n mú kíní tíṣù wọ́n fi gún bàbá yẹn ní ìdí everything ó wà níbí báyìí fún àwọn tábà nídẹ̀ tábà fẹ́ gbọ́ lẹ́yìn eléyìí tí yẹn wá ti wá ṣẹlẹ̀ ìgbà tó di 3rd of September 2023 wọ́n bàbá tí mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n náà débi wípé bàbá yẹn ó kàn lọ kírun ni wọ́n mú bàbá yẹn wọ́n dẹ̀ lẹ́yìn ìgbà wọn náà bàbá yẹn tán wọ́n pe àwọn ọlọ́pàá wọ́n ní kí wọ́n ju bàbá yẹn sínú ayanran wọ́n dẹ̀ gbé wọn lọ sí custody àwọn Owódé police station lówó yẹn l'Ógbómọ̀ṣọ́ láti bẹ̀ instantly wọ́n handcuff bàbá yẹn lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ gbé bàbá yẹn láti Ògbómọ̀ṣọ́ wọ́n gbé wá sí Ẹlẹ́yẹlé
headquarter bí báyìí láti Ẹlẹ́yẹlé instantly ni wọ́n àárín fáwọn bàbá yẹn tí wọ́n sì gbé wọn lọ sí Ìyágankú ní magistrate court tó wà ń bẹ̀. Wọn ò dá ẹjọ́ yẹn débi pé wọ́n kì àwọn bàbá yẹn mọ́ inú ilé inú prison service fún odidi ọjọ́ méje complete láìṣẹ̀ láìrò pẹ̀lú àwọn bàbá yẹn nígbà náà lọ́hùn títí kọ́nà tó wá rán àwọn aláàánú tí wọ́n bèèlè àwọn bàbá yẹn fún wa nígbà náà lọ́hùn. Wọ́n àrásì bàbá yẹn wọ́n mú lẹ́sí wọn débi tó wù wọ́n. Bẹ́ẹ̀ ìgbà tó di on 3rd September 3rd gbogbo ilé Ayilara pátápátá àtẹ̀yí tó wà l'Ógbómọ̀ṣọ́ àtẹ̀yí tó wà ní ilé Ọya Òkè Ọya North àtàwọn tó wà nílùú Èbó wọ́n pe meeting wípé this thing kò yẹ kó máa rí báyìí lọ. Wọ́n wá ní kí wọ́n ránṣẹ́ sí Yunusa tó ń pera rẹ̀ nílé mọ́mú yìí wípé kó wá àwọn fẹ́ ṣe meeting inú ilé nínú àsùnwọ̀n tó sì pera rẹ̀ lọ́mọ inú ilé kó náà wá ṣe meeting kó wá síbi meeting yẹn. Ó kù ọ̀sẹ̀ mẹ́ta ni wọ́n ti sọ fún un wọ́n ṣe sọ fún un nísà ń pò sọ́ọ̀n rẹ̀ òun ọ̀ráyè lẹ́nìí òun ọ̀ráyè lọ́la kó tó di kó wá ṣẹ̀ṣẹ̀ tù fún that 3rd September 2023 yìí pé kí meeting yẹn ó hold. Nígbà tó di meeting yẹn níta máa discover ni pé ìgbà tó kú bí ọ̀la tá máa ṣe meeting àti pàpà àwọn ará àwọn strange faces ní àdúgbò wa ní ìsàlẹ̀ àfọ̀n yẹn l'Ógbómọ̀ṣọ́. Nígbà tó máa di àárọ̀ ọjọ́ tí meeting yẹn máa wáyé àti pàpà àwọn security men wọ́n bombard family house. Wọ́n ní láti sọ láti gbogbo family house wa wọ́n láti máa yin ìbọn débi wípé wọ́n wọ inú ilé nínú family house wọ́n wọ inú family house gangan wọ́n láti lọ máa threaten àwọn obìnrin tó wà nínú ilé pé ibi wọ́n ti ṣe meeting ibi wọ́n ti ṣe meeting. Around 6:40 ní issue ìṣẹ̀lẹ̀ láàárọ̀ ọjọ́ náà lọ́n láàárọ̀ ọjọ́ náà. So at the end of the day ìgbà tá a rí pé bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn a ní láti relocate meeting venue wa sí ibòmíràn láti safeguard the life and properties of our people in that place. But níjọ́ yẹn kàkà kó wá sí meeting yẹn kódà kò yọjú. Àwọn tí wọ́n ń pera wọn Ayilara tí wọn ò ní bíbí tí wọn ò ní ọmọ pẹ̀lú wa àwọn náà ò lè attend meeting yẹn. Ibẹ̀ nínú ilé tí wàá decide pé pẹ̀lú ọmọ yìí because ìkangun mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú claim. Alákọ̀ọ́kọ́ ó claim Abbas lineage yẹn òun gangan ni authentic one of the authentic nínú méjèèje ta ní ibẹ̀ ni wọ́n lọ tì mọ́ ibẹ̀ wọ́n tì mọ́. Àwọn yẹn dínà ìpè no òun ṣara wa àwọn ayé báyìí la wà ń bí òun sọ pé èèyàn mẹ́ta ni bàbá Abbas yẹn bí of which kì í ṣe mẹ́ta 5 ni wọ́n bí. Bàbá tó wá pè ní bàbá tiẹ̀ bàbá rẹ̀ tó pè ní Yusuf ní ìkandùn yẹn kò sẹ́ni kankan tó ń jẹ́ Yusuf. Even bí bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí nínú gbogbo lineage yẹn ẹnìkan kan ò tí ì bí ọmọ kankan tí ń jẹ́ Yusuf tó dárúkọ kó bí àwọn yòókù dẹ̀ wọ́n ṣara wa lẹ́yìn ìgbà tó rí pé àwọn èèyàn gẹ̀ẹ́tì òun tán wọ́n láti tún gbéra ẹ̀ lọ sọ́dọ̀ àwọn kan tó ń pè ní ara lámọ̀. Àwọn ara lámọ̀ yẹn wọ́n wá wọ̀ sílé Ayilara ni àwọn gangan sì confirm fáwọn èyí sára wa ó tún lọ kéèmù yẹn ajẹ́kóye pé àwọn tó ń sọ yìí gan wòye sa Ayilara. Lẹ́yìn àwọn ara lámọ̀ yẹn ó tún gbéra rẹ̀ kúrò ó tún gbéra rẹ̀ lọ sọ́dọ̀ àwọn kan tó ń pè ní Saka Amadu Ayilara. Àwọn Saka Amadu yẹn náà àwọn náà wá wọ̀ ni sílé Ayilara wọn kì í ṣe. Lẹ́yìn ìgbà tó ṣe yẹn tán tó di pé àṣírí òun tuntun bẹ̀ yẹn ó tún gbéra rẹ̀ kúrò bẹ̀ yẹn ó tún gbéra rẹ̀ lọ sí Òkè Àgbẹ̀dẹ. Ó wá lọ sọ pé ẹnìkan tí ń jẹ́ Fàṣásí lókè Àgbẹ̀dẹ ẹnìyẹn àfáà ni ó ní ibẹ̀ lòun tún tan mọ́. Àwọn bàbá tún jẹ́ kó yẹ pé Fàṣásí Òkè Àgbẹ̀dẹ tó tún sọ yìí kò sẹ́lẹ̀ sọmọlé Ayilara. Bàbá tó bí Fàṣásí Òkè Àgbẹ̀dẹ Chauta là ń korúkọ rẹ̀ Chauta yóò bẹ́ẹ̀ sì jẹ́ Chauta àwọn ẹrú àwọn bàbá wa ní wọ́n tún jẹ́ kó yẹ láti bẹ̀ ó tún katapọ́tà rẹ̀ padà sí ìsàlẹ̀ àfọ̀n. So bí ṣàyẹ̀ ṣe ká báwo lèèyàn ṣe lè máa jáde ní the whole family àṣà sọ̀rọ̀ yìí wípé òun kílèmù ìkangun 4 at a time ní on 3rd of September yẹn ní gbogbo lé. So lẹ́yìn ìgbà yẹn gbogbo lé wá decide pé ọmọ yìí àwọn tí ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní bíbí kò ní kankan kódà tó bá wá síbi meeting yẹn níjọ́ yẹn because ìtọ́ wà lọ́kàn ni pé tóun bá ti wá bí meeting yẹn jọ yẹn ilé máa tú àṣírí òun tán yẹn wọ́n á sì lé òun kúrò ní ipò yẹn ní kò jẹ́ kó wá ilé wa decide wípé kò nídìí pé àṣẹ̀ṣẹ̀ tó ń fa ọ̀rọ̀ yẹn gùn mọ́ ẹ fún ní disclaimer letter wípé kò ń sọmọ nínú ilé wa kò ní bíbí kò lẹ́nì kankan
ẹ fún ní discount so pápápá wọ́n dẹ̀ ibẹ̀ náà candidate tí ilé ti nominate láti pilẹ̀ wọ́n ní kí o sì remain padà síbẹ̀ yìí pé ká continue láti máa fa struggle yìí lọ bí àrìn yẹn ṣe jẹ́ nìyẹn bet ìtò mú wa wálé ní nípa ọ̀pọ̀lọpọ̀ ń rí ní orí social media tí sàn claim kọ́ mọ́ nílé Ayilara lòun kò ń ṣọ́ mọ́ nílé Ayilara o Yunusa tẹ́lẹ̀ kò ń ṣọ́ mọ́ nílé Ayilara Ògbómọ̀ṣọ́ torí pé àlẹ́ sọ pé so kìí ṣọ́ mọ́ nílé Ayilara torí pé ilé Ayilara tá à ń dàpọ̀ yìí fún gbogbo àwọn tá a bá mọ̀ nípa rẹ̀ ilé Ayilara pọ̀ gan ní South West tẹ́ bá dé Kwara State ilé Ayilara wà ń bẹ̀ nílọrin bẹ́ẹ̀ dé òkè ọdẹ ẹ̀rí ilé Ayilara ń bẹ̀ kódà ní Ìbàdàn tá a wà yìí ilé Ayilara wà ní Ìbàdàn bíi tẹ́ ẹ bá lọ sí Ọ̀ṣun State nílà ọ̀ràndùn máa nǹkan tó máa ń ka ewì àjọbí ewé kìnnì kan tó máa ń ṣe ewì yẹn Ayilara lòun náà ń jẹ́ tẹ́ ẹ bá dé Badagry ẹ̀rí ilé Ayilara anywhere tẹ́ ẹ bá dé South West ádìlẹ̀ ìfi ní rí ilé Ayilara one members in State of Assembly wíwá yìí Ayilara kìnnì kan from Ìbàràpá side láwọn tá a bá ń follow trend àárín so gbogbo àwọn Ayilara tí mò ń dárúkọ yìí oníkálukú ń jẹ́ orúkọ ara wọn ni we don't have any linkages kankan from anywhere so ilé sọ bóyá ọmọ ilé Ayilara ti bò mí ni àmọ́ ilé Ayilara ti wà l'Ógbómọ̀ṣọ́ kìí ṣe lẹ́yìn ìgbà tí gbogbo kínní yìí tó lọ tá à ń pariwo tí gbogbo àwọn èèyàn ṣáà ń gbáriwo wa at the end of the day gbogbo táìmù yìí bàbá Ṣọ̀ún àná wọ́n ti kú àníyàn wa ni wípé bóyá wọ́n á tètè jẹ Ṣọ̀ún mi because Ṣọ̀ún ló fi wá jẹ lọ́dọ̀ tiwa nílé Ayilara àti gbogbo ilé ìmáàmù mẹ́fẹ̀ẹ̀fà yòókù Ṣọ̀ún ní máa ń fi wá jẹ torí pé àwọn bàbá wọn ló ní mọ́sálásí àwọn bàbá wọn lọ́kọ́ mọ́sálásí Ògbómọ̀ṣọ́ Central Mosque àwọn ni wọ́n sì nílùú ẹni tó bá sì wù wọ́n ni wọ́n máa ń yàn sórí àpèrè Ṣọ̀ún l'Ógbómọ̀ṣọ́. Imamship l'Ógbómọ̀ṣọ́ so bí yẹn ṣe rí nìyẹn orí ẹ̀ láṣá wà títí wọ́n náà wá ìgbà tí ò sọ bàrán kan mọ́ kò sẹ́ni kankan tá a fẹ́ lọ rìpọ́ọ̀ sí àwọn ọlọ́pàá àwọn agbófinró à ń pò wọ́n aráṣọ àgbọn ń wò lẹ́sí wa anything tábàrà sọ báyìí wọ́n bọ̀ wá gbé wa ni inú yóò fà á tí gbogbo àwọn èèyàn fi máa gbọ́ ohùn wa lórí social media káàkiri torí pé ẹni àtẹ̀tù báyìí wàláhì wọn àbá wa ni wọ́n sì arrest wa wọ́n ní ká kọ́ ọwọ́ òun ká sì àwọn akéèké pé àníṣe irú ẹ̀ mọ́ kódà mẹ́ni irú ẹ̀ pọ̀ gan tá a ti wá sí Ìbàdàn ní ẹlẹ́yẹlé ń bì tí wọ́n ń pa àwọn èèyàn l'Ógbómọ̀ṣọ́ wọ́n sẹ́ ọ̀pẹ ẹ̀yìn Ayilara ẹ̀sà wà sáwọn akéèké kò ní ṣẹlẹ̀ mọ́ bí yẹn ṣe lọ nìyẹn títí tàbí sùúrù yẹn tó fi di pé ọba Gandhi kábíyèsí o ọ̀gá tí wọ́n fi dé bí wọ́n ṣe dé gbára I think on 19th of September last year a ní láti lọ protest again fún ọba yìí pé ó lè wọnú ilé Ayilara l'Ógbómọ̀ṣọ́ ó lè wọlé wa ó sì gbé wa ní dúkìá gbàmú ló lè wọlé bàbá kábíyèsí ní irú olè wo ẹgbẹ́ police station lọ mo ní olè tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ police station oyè inú ilé ni tó yìí jẹ́ pé kìí ṣe òfin kan ní kóòtù kan torí pé ẹ̀yin lẹ́ fi wá jẹ ẹ̀yin náà lákòó wá bá bàbá Ṣọ̀ún dẹ̀ ń sọ fún wa nígbà náà lọ́yìn pé ṣé lórí ẹ̀sìn ni ṣé lórí ọ̀rọ̀ ìmáàmù ni torí pé ká tó lọ síbẹ̀ gan ọmọ ìmáàmù yìí gangan ó ti lọ sí ọ̀dọ̀ Ṣọ̀ún ó kó credentials ó ti kó lọ fún Ṣọ̀ún ó ti mú local government origin tó wá fi claim inú ilé tó jẹ́ pé anybody can claim inú ilé ó wá yọ ní ẹ̀ bàbá ẹ̀ wò ọmọlé Ayilara ni mí ó dà ìgbà báyìí ni mo ti ní local government lọ́wọ́ léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè sẹ̀rí pé local government origin kò determine pé èèyàn jẹ́ ọmọ inú ilé yẹn torí anybody lè wá claim ẹ̀ nígbà táwa wá school àìmọye àwọn ọmọ school tó máa fẹ́ enjoy something like Bursary award àbí wọn kan wọ́n lè wá tó claim ẹ̀ so asájẹ́ kí bàbá sáà ti rí títẹ̀ ìbá sá débẹ̀ asàlàyé fún bàbá bọ́rọ̀ ṣe jẹ́ nìyí bàbá yẹn ní òun ọ̀dá sọ̀rọ̀ ẹ̀sìn o a ní ìṣẹ̀lẹ̀ yẹn sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìdílé ni yíntẹ́ ẹ̀sìn ìjọba lé lórí l'Ógbómọ̀ṣọ́ tá a fi ń pè yín lọ́ba òun náà ní pé ẹ̀yin náà lè mójútó gbogbo lé bàbá wa ní ká jókòó bàtà jókòó ta pìsẹ́ǹtì ọ̀rọ̀ atán yanyan bàbá ní nítòsẹ̀lẹ̀ ń sìn nǹkan tó kéré ni ṣùgbọ́n àwọn ó ṣètò lórí ẹ̀ sọ́dá yín lójú pé ọmọ yẹn sọ wọ́n lẹ́yìn anúdá wa lójú sọ́dá yín lójú ó dá yín lójú anúdá tí kò bá dá yín lójú tí ẹ̀ bá rí ọ̀rọ̀ sọ
tí a bá padà ṣe ìdájọ́ bẹ́ẹ̀ ló parí sí bàbá wa invite ẹ̀ wọ́n fún un lọ́jọ́ wọ́n ní kó kó àwọn representative ẹ̀ wá láti ilé Ayíléré láti ilé Ayílára wọ́n pe àwa náà wọ́n ní àwọn representative wa káwa náà kó wá láti ilé Ayílára wọ́n wá ṣe panel wọ́n dá panel lẹ̀ panel yẹn ààrẹ àgọ́ wọ̀zẹ̀ ìyálòdì Ògbómọ̀ṣọ́ land wọ̀zẹ̀ abẹ́ṣẹ̀ wọ̀zẹ̀ abẹ́ṣẹ̀ àti bára yes àwọn márùn-ún tí wọ́n wà bẹ́ẹ̀ nìyẹn but abẹ́ṣẹ̀ because he is a Muslim wọ́n fi head panel yẹn so wọ́n dẹ̀ pè wá rẹ̀ débẹ̀ ó púrúfù títí ẹ̀ gbogbo àwọn tó kó wá pátápátá àwọn tí wọ́n fọ̀ sí kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ tí wòye sọmọ inú ilé àwọn ni lẹ́yìn ẹnìkan ṣoṣo kọjá sí àgbà àti ìpínlẹ̀ àìní mọ́gàjì nìkan ló wà pẹ̀lú ẹ̀ kò sì sàdédé wà pẹ̀lú ẹ̀ òun lọ́mọ tó rí tó ṣàfihàn pẹ̀lú ẹ̀ gbogbo àwa táwa láti ilé Ayílára tá a jẹ́ àkíkẹ́ Ayílára original Ayílára apá àwọn tiwa náà kalẹ̀ wọ́n ní ká pàtàn wọ́n ká ló pàtàn kò rí ìtàn pa kò rí ìtàn kan pa lẹ́yìn ọ̀rẹ́yìn ní padà ló ń dákọ̀ kan lára wa wípé bàbá kan ló sọ̀tàn fún un pé ọmọ bẹ̀ lòun bàbá ṣe so lẹ́yìn ọ̀rẹ́yìn tá a sọ yẹn tán kábíyèsí ní ká lọ ìgbà tó máa di alẹ́ the same day bàbá kábíyèsí ránṣẹ́ fún ìyá rẹ̀ pé kó gbé ìyá rẹ̀ wá sí pé ó bí lọ́mọ ẹni tó ń bímọ fún wọ́n sì gbé ìyá rẹ̀ wá nígbà tí wọ́n gbé ìyá rẹ̀ wá sorry nígbà wọ́n gbé ìyá rẹ̀ sílẹ̀ ìyálóde sọ̀rọ̀ ìpé gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin ìyá obìnrin ní obìnrin mi náà níbi tá a dé yìí ẹ jẹ́wọ́ ibi ọmọ ẹni tí ń ṣe ìyá kalẹ̀ mọ́lẹ́ Ayílára ìyá náà wọ́n mẹ́rin kankan o òun ọmọ ẹnìkan kan ilé Ayílára lẹ́yìn ẹnìkan tí ń jẹ́ sílífà wọ́n á ní sílífà wo ọwọ́ á ní sílífà Aláàjì Láti nílé kéwú lókè Àgbẹ̀dẹ lòun mọ̀ báwo ló ṣe jẹ́ sí yín ìyá yóò sọ nǹkan èmi tí mo sọ̀rọ̀ yìí mo á bí ìyá yẹn lérè pé téèyàn bá lọ́kọ níbì kan ẹ gbọ́dọ̀ ní ẹ̀gbọ́n ọkọ ẹ gbọ́dọ̀ ní àbúrò ọkọ ìmọ̀ ẹ gbọ́dọ̀ ní àwọn tẹ́ẹ̀jọ ṣorogún nínú ilé ìyá yẹn ni òun ò lè sọ nǹkan kan o òun ò sì bí ẹnì kankan síbí ṣùgbọ́n wọ́n sọ wípé kó wọ́n sọ wípé ilé Ayílára lòun bí wọn sí nítorí wọ́n mú ọ̀rọ̀ yẹn dùn ní pé gbogbo àwọn tó yà lórí chatẹ̀ wọ́n sọ pé ẹnìkan ìyá ṣìgá ẹnìkan Táírù ìyá ọ̀sádàrúkọ márùn-ún àbí mẹ́fà gbogbo àwọn tó dákọ̀ ẹ̀ tó náà àwọn ẹjọ́ ọmọ bàbá l'Ógbómọ̀ṣọ́ wọn kì í sọmọ nílé ara kódà àrí wọn rí dípò ṣe ń sọ yìí kó pòdúsì fọ́tò bàbá rẹ̀ bàbá tó bí bàbá rẹ̀ kó pòdúsì ẹ̀ àwọn àgbàlagbà wà nílé tí wọ́n bá lè identify ẹ̀ but kò lè pòdúsì ẹ̀ so bàbá mọ́gàjì inú ilé wa nílé Ayílára tó jẹ́ the headest person àwọn ni wọ́n jókòó bí báyìí àwọn ni wọ́n jókòó yìí bàbá tí wọ́n lógo tí wọ́n dé fìlà tí wọ́n tẹ̀ yìí àwọn ni mọ́gàjì inú ilé Ayílára kò sẹ́lòmíì akọ̀wé ilé Ayílára nì àwọn ni wọ́n jókòó pẹ̀lú àyí bàbá tó jẹ́ chairman inú ilé Ayílára wọn ò tẹ̀lé wọn wá torí pé wọ́n ṣàìlera so frequently wọ́n máa ń tọ̀ so wọn náà báwo làwọn ṣe wá máa tọ̀ ní ìṣẹ́jú that's why tí ò jẹ́ wọn bá wa so lẹ́yìn àwọn eléyìí kò sẹ́ni kankan tó ń jẹ àwọn kan mọ́ so bàbá tí wọ́n sì nà òun yìí bàbá yẹn sì mọ ìtàn kò síbi kankan tẹ́nìkan kò mọ̀ even bàbá tó bí èmi bàbá yẹn láti pe ẹni tó gbé wá sílé Ayílára pé Yusufu wọn ń pẹ̀lú náà Yusufu Situ níbo lẹ ti rí ọmọ Yunusa yìí ibo ló ti jáde wọ́n ní láti wọn sọ wípé ikùn àbáàsì ni bàbá tèmi ń béèrè yìí pé ta ló bí gbogbo àwọn ọmọ tó jáde látà àbáàsì gbogbo wọn pátápátá àjọ gbé Ghana ni a sì mọ mọ́kàlù because a ní family house bí family house la ní Ghana tó yẹ pé is domicile or is dominated by all the Ayilaras gbogbo wọn láàmọ̀lẹ́ ẹ̀kọ́ kan bàbá Yusufu Situ yẹn wàláhì tàláhì súnmọ́bìláhì lẹ́díláìlá ìlàwà tí mo bá parọ́ kọ́lọ̀ wọn wá kó mú mi bàbá yẹn láti máa sọ fún bàbá mi pé kìí sọ ọmọ bẹ̀rùn àwọn kan tì síbẹ̀ yẹn tí mo bá parọ́ kọ́lọ̀ wọn bínú sí mi dádì mi sí ìgbà tí bàbá Yusufu yẹn kúrò bẹ́ẹ̀ dádì mi láti máa sunkún wípé tó ń dé orí tó ṣẹlẹ̀ ni that is number 2 torí pé táyì ti lọ nílé Ayílára ìdílé ọba ni wá àyíjẹ́ olú
ẹ rí i pé nínú orúkọ rẹ̀ Toliha àti Yunusa Olúṣínà ló pera ẹ̀ kò sí ọmọ inú ilé Ayilara kankan tí ń jẹ́ Olú. Adé ni wá, Adé ni wá. Èmi tí wọ́n sọ̀rọ̀ yìí Adémọ́lá ni mò ń jẹ́. Kò sọ́mọ ilé Ayilara kankan tẹ́rì tí ò ní Adé àìjẹ́ Olú. Nígbà tí bàbá rẹ̀ kú, bàbá rẹ̀ tó pè ní bàbá rẹ̀, ìta gbọ́ ni wípé ilé kan tí wọ́n ń pè ní ilé agbọ́mọ̀mí tá à ń pè ní ilé mọ́gàjí ajílóba, ibẹ̀ ni wọ́n lọ sin bàbá rẹ̀ sí. Kí ló dé tí wọ́n sin bàbá rẹ̀ sínú ilé Ayilara? Ó tún sọ wípé ìyàwó mẹ́ta ni bàbá òun bí, ni iye bàbá òun ní. Ọmọ tí bàbá òun sì bí, ok, ọmọ tí bàbá òun sì bí ọmọ 15 14 lórí bàbá òun bí. Láti ọjọ́ tá a ti ń fa ọ̀rọ̀ yìí, àwọn ọmọ ìyálé méjèèjì yòókù wàláhì làzim ààrin wọn lé Ayilara o. So lẹ́yìn bàbá Ṣọ̀ún bó ṣe sọ pé wọ́n sẹ́ẹ̀tì panel, wọ́n gbọ́ ògùn kìíní, wọ́n gbọ́ ògùn kejì, ibẹ̀ ni wọ́n ti rí pé ibi ìtàn tá à ń sọ ẹni wọ́n ti rí pé ọmọ yìí sọ wọn lé wọn lóko. Wọ́n dẹ̀ ní kó step aside ní October 25th 2023 ìpè kó padà. Wọ́n náà bàbá tó wọ́n sọ, bàbá Ṣọ̀ún sọ wípé ìyọ nílé mọ́ ń wo ṣùgbọ́n padà sílé Ayilara kọ́ lọ sẹ́tù ọ̀rọ̀ rẹ pẹ̀lú wọn, step aside. Ìtí bàbá yẹn sọ nìyẹn. Láti October 25th mo fi orúkọ Ọlọ́run àbúrà sí bàbá bá lẹ́nu àgbúrò ẹnìkan tí ń jẹ́ Àjíkẹ́ o kò lè yọjú sínú ilé Ayilara. Kàkà tó fi lọ kóòtù ló gbà lọ. Lẹ́yìn àwọn League of Imam and Alfas l'Ógbómọ̀ṣọ́ àwọn náà sit lórí ẹ̀, àwọn náà discover the sense ọmọ yìí ò ṣe bí ọmọ inú ilé wọn. Wọ́n rọ̀ yí pé kó no step aside. Kóòtù ló gbà lọ. Lẹ́yìn àwọn tá a pè ní àwọn Special Committee on Islamic Affairs tó jẹ́ pé àwọn ni wọ́n ṣètò gbogbo ọ̀rọ̀ Islam l'Ógbómọ̀ṣọ́. Àwọn náà tún lábẹ́ àwọn bàbá tí wọ́n jókòó yìí, ààrẹ mùsùlùmí of Ogbomoso land. Àwọn náà tún pé pálẹ̀ dé wọ́n tún ṣe findings the same thing. Àwọn náà tún rí pé ọmọ yìí ò ní bíbí pẹ̀lú wọn. Kàkà tí ó fi ṣe bẹ́ẹ̀ is from court to court, is one injunction to another, is one injunction from one another. Ó wá instigate àwọn èèyàn online Facebook, àwọn èèyàn ni wọ́n wá ń promote ẹ̀ wípé ọmọ ilé Ayilara ni. Ọlọ́mọ sọ pé òun ò bí ọmọ, ẹ̀yin ará àtà ń sọ wípé ó bímọ. Wọ́n ní à ń parọ́ ọmọ ni kíní kan. Ó tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kábíyèsí, ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kábíyèsí, ó ń bú kábíyèsí, kó máa bá kábíyèsí sọ̀rọ̀ bí wàá ti ń gbá ẹgbẹ́ babalá bàbá rẹ̀ sọ̀rọ̀. Ìdílé Ayilara à sí nínú nǹkan yẹn. So ìdílé Ṣọ̀ún pẹ̀lú gbogbo tí ń sọ káàkiri pé torí pé ọba jẹ́ Christian ńlọba fẹ́ fi yọ òun kúrò, ọba ò dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìpàpà. Wàláì ọba ń sọ wípé orí justice lòun ó dúró lé lórí. Ọba ò dá sí àpèrè yẹn bọ́, ó fẹ́ incite religion war nínú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ tó yẹ pé Christian Muslim nínú ilé kan náà kọ́dà babaláwo ẹjọ́ ọmọ gbẹ́nu ilé papọ̀ ni tí bàbá kan náà jọ bí tí ò ṣẹlẹ̀ rí látìgbà tí wọ́n ti dé, látìgbà tí wọ́n ti sọ̀rọ̀ tí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó ti ń exist. So in this way a fi àsìkò yìí a fi ń sọ fún gbogbo wa yìí pé bàbá Ṣọ̀ún ò lọ́wọ́ sí gbogbo tọmọ yìí sọ o. Bàbá Ṣọ̀ún ò sọ yìí pé kí wọ́n yọ lè máa mú o. Ìdílé wa, ìdílé Ayilara ńlá gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ Ṣọ̀ún gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí olórí ìlú wípé kí wọ́n bá wa dá sọ̀rọ̀ yìí. Bàbá sì dá sí, dídá sí tí bàbá dá sí yẹn òògùn ìlọ́fà wàhálà torí pé ó ti rí pé gbogbo àwọn bàbá ti rí náà rí òdodo ló fi wá ń sọ lórí Facebook, lórí social media káàkiri pé Ṣọ̀ún fẹ́ yọ òun. Ṣọ̀ún ò lọ́wọ́ sí, Ṣọ̀ún ò dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà lẹ̀. So Ọlọ́run dẹ̀ rí mi pẹ̀lú nǹkan tí mo sọ, tó bá yẹ pé rọ́ ni Ọlọ́run mú mi. So mo kí wa dẹ́ lẹ́yìn ìgbà yẹn má bínú sàkín tó parí ọ̀rọ̀ táyé ń sọ̀rọ̀ lórí ẹ̀sìn fúnra ara rẹ̀. Ó ti gbé bàbá Ṣọ̀ún kábíyèsí Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ti gbé wọn lọ sí court àtàwọn Ṣọ̀ún yìí council. Ìní sọ jù báyẹn lọ lórí àríyìn tó gbé lọ, ó wà ní court. Kì í ṣe nǹkan tí mo lè máa sọ nígbà tó rọ̀ ọ̀rọ̀ tó wà ní court. Kí Ọlọ́run wá kí ó gba ìbẹ̀rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wọn.